Èèyàn lé òun lè ṣe o gist tèmi wọ́n ní kábíyèsí ra 20 kWh power plant fún Queen Temitope o nítorí ilé ẹ̀ then láti tètè gbáradì fún Queen Naomi láti padà sí palace. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tó bá jẹ́ èní ni àkọ́kọ́ yín tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV. Mo dúpẹ́, mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. Ṣé dáadáa lẹ wà? Gbogbo lé ń kọ́, ṣàlàáfíà ni mo bá yín. Inú mi dùn láti rí yín lénìí pé ẹ darapọ̀ mọ́ channel yìí. Ẹ̀yin èèyàn lé, Mashola lorúkọ mi o. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ lágbègbè orílẹ̀-èdè Nàìjíríà. Yín tẹ́ bá ti subscribe, ẹ subscribe so that tí n bá ti post any gist, ẹ máa rí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Kábíyèsí ra generator èyí tó tóbi tó jẹ́ 20 kVA power plant fún Olori Temitope nítorí pé kábíyèsí ni wọ́n wà obedient sí àwọn, wípé wọ́n gbọ́ràn, wípé kò sí nǹkan táwọn sọ fún Olori Temitope tí Olori Temitope ò kí ń ṣe, wípé inú àwọn dùn, wípé àwọn ò fẹ́ kí wọ́n lálàá wípé wọ́n múná lọ, wípé generator yẹn standby ni, tó bá ti paná báyìí generator máa pick ni, wípé in fact wípé inú Olori Temitope dùn nígbà tí wọ́n gba generator yìí. Kábíyèsí tẹ̀síwájú, wọ́n ní Olori Temitope pé èèyàn tó ní respect ni, tó dẹ̀ bọ̀wọ̀ fún àgbà, wípé bó dẹ̀ ṣe ní respect fáwọn náà nìyẹn, wípé kò wo ojú àwọn rí láti ọjọ́ táwọn ti fẹ́ Olori Temitope. Ẹ̀yin èèyàn lé, ìgbà tí ẹ dẹ̀ mọ̀ wípé ìgbà tí kábíyèsí ní kí gbogbo wọn lọ ralé, Olori Temitope ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ lọ ralé sí Ilé Ifẹ̀. Wọ́n gbọ́ kábíyèsí lẹ́nu rárá. Immediately ni wọ́n ti lọ ń wálé tí wọ́n dẹ̀ rí ilé tí wọ́n fẹ́. Inú kábíyèsí dùn sí wọn gan. Wọ́n ní ìtorí ẹ̀ ní kábíyèsí fi surprise wọn pẹ̀lú generator ńlá èyí tí kábíyèsí rà fún wọn yìí. Ẹ̀yin èèyàn lé, ó dáa kéèyàn máa gbọ́ràn sí ọkọ lẹ́nu. Èrè ẹni Olori Temitope jẹ yìí. Wọ́n ní ìgbà tí Olori Temitope rí ilé yìí, wọ́n ní kábíyèsí lọ wo ilé yìí. Wọ́n ní ilé yìí pé 97 million naira ni wọ́n ra ilé yìí. Wọ́n ní very beautiful mansion. Wọ́n ní kábíyèsí dẹ̀ sanwó fún ilé yẹn. Ẹ̀yin náà ẹ dẹ̀ wò látìgbà tí kábíyèsí àti Olori Elizabeth tí wọ́n ti ń gbègbèsẹ̀ láti mú Queen Naomi padà wá sínú palace. Ṣé ẹ bẹ́ẹ̀ pé Olori Temitope support Queen Naomi? Wọn ò bá wọn fa wàhálà, wọn ò argue. In fact gan wọ́n máa ń bá wọn Mariam jà ní lórí ọ̀rọ̀ Queen Naomi. Ẹ rántí recently gist kan tí mo ṣe tí wọ́n sọ fáwọn Mariam pé ìwà burúkú ni wọ́n ń wù, pé ní 2024 tó ń bọ̀ yìí kán jẹ́ káwọn lọ ralé, káwọn move lọ sílé àwọn, pé àwọn fẹ́ kí ọkàn kábíyèsí balẹ̀. Ẹ rántí gbà yẹn tí Mariam àti Ronke fi fò dìde tí wọ́n ní wọ́n attack ẹ̀. Kì í ṣe nǹkan kékeré. Olori Temitope ti ṣe bẹbẹ fún kábíyèsí àti Queen Naomi. Ó dẹ̀ support Dr. Elizabeth pẹ̀lú gbogbo nǹkan tí Dr. Elizabeth ń ṣe láti mú Queen Naomi padà wá sí inú palace. Kábíyèsí ní kí wọ́n gba maid tó máa ṣe oúnjẹ, tó máa gbálẹ̀, tó máa fọṣọ. Ẹ mọ̀ pé olórí ni wọ́n ò gbọdọ̀ ṣiṣẹ́ kankan. Ṣó ti yé yín? Ẹ dẹ̀ mọ̀ pé tí kábíyèsí bá fẹ́ ṣe nǹkan, wọ́n fẹ́ ṣe pẹ̀lú tinútinú wọn ni. Ìtorí ẹ̀ ni ó fi ń dùn mí fún àwọn olórí tó kù yìí tí wọ́n ralé. Tó bá jẹ́ èmi ni, ẹ̀yin èèyàn lé. Ẹ ti mọ ibi tí màá lọ. Banana estate, banana, ibi tí màá lọ nìyẹn. Ṣùgbọ́n àwọn olórí bíi Aru àti Ye tí wọ́n láwọn ò ní lọ, àti Emu tí wọ́n láwọn ò ní lọ ralé, bóyá kábíyèsí máa kó wọn sí inú olórí quarters ni tí wọ́n máa lọ gbébẹ̀. Olori Temitope ní kì í ṣe torí owó o, ṣùgbọ́n òun fẹ́ dúró sí marriage òun ò fẹ́ nǹkan tó yẹ pé ó máa
ba marriage òun jẹ́ wípé so ìhun fẹ́ fi kábíyèsí lọ́kàn balẹ̀ nǹkan tó bá ti máa múnú kábíyèsí dùn ló máa ṣe. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́ gan ò expect pé kábíyèsí máa ra jẹnẹrétọ̀ yẹn fáwọn. Wọ́n ní surprise ló bá dé fún wọn ni. Wọ́n nígbà tí olórí Tèmítọ́pẹ́ rí jẹnẹrétọ̀ yẹn wọ́n náà pariwo ní wọ́n ní kábíyèsí ní àwọn ẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Wípé nǹkan tó fi mú olórí Tèmítọ́pẹ́ gbọ́ràn sáwọn lẹ́nu tí wọn ò gbọ́ àwọn lẹ́nu tó jẹ́ pé gbogbo nǹkan táwọn ní kàn ṣe ni wọ́n ń ṣe. Ìpè kí wọ́n lọ gba gbogbo ẹni tó bá fẹ́ gbà tó máa bá wọn ṣiṣẹ́ ilé àti gardener ni o àti gate man ni o àti ẹni tó máa fọṣọ ni o àti ẹni tó máa ṣoúnjẹ ni o. Olórí Tèmítọ́pẹ́ bọ́ sínú ọlá o ojú táwọn àǹtí wa arú àǹtí wa àǹtí wa mo ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ rí nǹkan kan ló máa ń yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ olórí Tèmítọ́pẹ́. Olórí Temitope, she's a very sweet, quiet, beautiful woman. Wọ́n ń fa wàhálà, jẹ́jẹ́ wọn náà lọ. Wọ́n ní irú àwọn ìwà Queen Naomi tó jẹ́ pé wọn ò fẹ́ wàhálà rárá. Nǹkan tó bá ti bá fa wàhálà, ẹ lè bá olórí Temitope ń bẹ̀ rárá. Ẹ rántí gbà tí olórí Ronke tó ṣe kùrùkẹ́rẹ́ lọ sínú yàrá Mariam láàrin òru láṣálẹ́ tí ó ń dènà ìpé wọn lábẹ́ olórí Tèmítọ́pẹ́ náà rìkọ́ọ̀dù ẹ̀ náà play ẹ̀ fún kábíyèsí. Wọ́n lọ́wọ́ olórí Ronke bọ́ ni. Wọ́n ní àwọn ò fẹ́ kẹ́ wá dálé ọkọ àwọn rú. Wàhálà yín ti pọ̀jù, wàhálà tẹ̀ ń fún kábíyèsí ti pọ̀jù. The woman is very supportive. Ìpè olórí Tèmítọ́pẹ́ ò tiẹ̀ bá wọn sí ní ìdí pé wọ́n ń bá Queen Naomi fa wàhálà. In fact, mo gbé fún olórí Tèmítọ́pẹ́. A máa support olórí Temitope ni because kò fa wàhálà pẹ̀lú Queen Naomi, kò fa wàhálà rárá. Ibi tí kábíyèsí fi sí ibẹ̀ ló jókòó sí. Nǹkan tá a dẹ̀ fẹ́ nìyẹn. Torí Queen Naomi àwọn náà ní palace yẹn. Wọ́n dẹ̀ ti gbà pé no, ibi tọ́kọ ń bá fóun sí ló máa dúró sí, òun ò fẹ́ wàhálà. Ẹ̀yin èèyàn lé, ẹ wò ó, Ọlọ́run á dúró ti kábíyèsí o. Bó tiẹ̀ ṣe ń tọ́jú Queen Naomi lẹ́nu ijọ́ mẹ́ta ṣe lórí mi ń wú nínú mi ń dùn. Láyọ̀ mi ń kún. Olúwo ṣeun o. Wọ́n ní nǹkan tí ó jẹ́ kí inú olórí Tèmítọ́pẹ́ dùn jù ni pé àtọ̀dọ̀ kábíyèsí ni jẹnẹrétọ̀ yẹn ti wá. Ṣó ti yé yín? Ṣé ẹ mọ̀ pé olórí Tèmítọ́pẹ́ lówó náà tó lè fi ra jẹnẹrétọ̀ because 5 million to 6 million ni. Wọ́n ní ṣùgbọ́n torí pé gift yẹn ó wá látọ̀dọ̀ ọkọ wọn. Wọ́n ní nǹkan tínú wọn fi dùn jù nìyẹn. Ìpè inú àwọn dùn gan. Wọ́n ní àwọn tó kù wọ́n wá ń jealous. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jealous ni. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn tá a ní ká mú wá fún yín o. So bí kábíyèsí ṣe ra jẹnẹrétọ̀ fún olórí Tèmítọ́pẹ́ nìyẹn o kó tó di pé wọ́n máa move lọ sí ilé wọn torí wọ́n ní àwọn ò ní fẹ́ kí wọ́n máa múná lọ mọ́ wọn lójú. Ẹ̀yin èèyàn lé, a tún máa mú update wá fún yín ní agbára Ọlọ́run. Èmi ọmọ yín ni o, Máṣọ́lá. Gbogbo etí tó ń gbọ́ mi, òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.